jẹ́jẹ́ sí alákàn ò ṣe jíjẹ o ò ṣe jíjẹ lókun o kò má má pariwo. bàbá oko sóòtú ti dé. ọlọ́run ló mọ ohun tí èèyàn ò mọ̀ láṣẹ ní kágbà fọlọ́run ọba o ọlọ́run ló mọ ohun tí èèyàn ò mọ̀ láṣẹ ní kágbà fọlọ́run. aláàjì máa ò máa rọra òyìnbó elépo bàbá mi ní máa ò dá rẹ tọ̀ ẹ ṣé mo dúpẹ́ bàbá wa ní. àríyá ọdún láì ìṣẹ̀lẹ̀ ni o. akéla wa wà tá a múlé sí jẹ́jẹ́ sí bàbára fíà. ọ̀ríjìnà bàbá oko international bàbá oko gbogbo kìrà àbí ìsoko àtọ́lóko ó gbọ́n sóko ó dàgbà sóko ọ̀ríjìnà bàbá oko international bàbá oko gbogbo kìrà. àwa ọmọlẹ́yìn mú wọ́n mọ̀ á kú ọdún. ọdún Iléyá ò pé méjì ẹyọ kan ni. ọdún tó borí ọdún tó jọdún ń lọ ọdún Iléyá. ìmáàmù tó kàwé. ọdún bàbá ànàbí mú wọn mọ òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam. ọdún Iléyá ọdún tí ò sí irú ẹ̀ ní gbogbo àgbáyé. ọdún tó dóríṣiríṣi nǹkan là ń ṣe. ọdún tí àwọn ń pa àgbò òfin sí Iléyá. ọdún tá a gbọ́dọ̀ dáṣọ ọdún a lè para kùnmí a lè pa màálù gbogbo ilé a máa dùn ara oko wá wálé. ará ètò fẹ́ dírà gbogbo wọn wálé lọ́dún Iléyá Shefiu lọ́dún Iléyá èmi arówó màá rà gbò kan lọ́dún Iléyá. lọ́dún Iléyá èmi arówó màá rà gbò kan lọ́dún Iléyá. ọdún Iléyá Shefiu lọ́dún Iléyá èmi awówó màá rà gbò kan lọ́dún Iléyá. Iléyá Shefiu lọ́dún Iléyá èmi awówó màá rà gbò kan lọ́dún Iléyá. ẹran àgbò ló wọ́n ẹran àgbò ló wọ́n Iléyá ènìdùn ẹran àgbò ló wọ́n ẹran àgbò ló Iléyá ọdún yìí dùn. wọ́n tàgbò ní 1 million two wọ́n tàgbò ní 1 million naira o wọ́n tàgbò ní 900,000
wọ́n tàbí ní 800,000. Ó wọ́n o. Ẹ̀rọ àgbóló wọn o. Fẹ̀sọ̀ ẹkú ọdún o. Fẹ̀sọ̀ jayé ẹkú ọdún o. Ajímọ̀ ò ẹkú ọdún o. Ẹkú ọdún o. Ají Mustapha ẹkú ọdún o. Ṣìbàdé ogun mi o. Rashid Adisa Excellence Raki Rashidi o. Ìyẹn bàbá Adini o. Ẹdún Iléyá ìnídùn ẹran àgbòrò. Shefiu Ibrahim o. Ayọ̀ Ọlá Balogun Mùsùlùmí ẹran. Alájà Sálíàtù o. Bọ́láńlé Ìṣọ̀lá PhD. Ìyá Adini gbogbo ẹgbàá mi o. Àjàlá ti fàtú o. Ọ̀pẹ́yẹmí ọmọ kọ́lá pọ̀. Ìyá Súnà gbogbo ẹgbà o. Ọdún Iléyá ẹni dùn o. 2025 ọdún yìí dùn o. Prince Dr. wa Abíọ́dún mi o. Excellence àwa gómìnà. Olúṣẹ́gun Ọbásanjọ́. Former president gbogbo fẹ́ dira o. Senator Ikililu o. Ìdìkúnlé Amosun o. Former governor lógún state o. Ìṣọ̀lá Ṣàràfà o. Ìṣọ̀lá Ṣàràfà o. Bàbá Adini o. Former Nigeria High Commission o. Ambassador UK. Awaiting for governor o. Iléyá ẹni dùn o. Iléyá ẹni dùn o. Royal Majesty o. Ọba Michael Adédọ̀tun Gbádébọ̀ o. Alake ìlú Ẹ̀gbá. Paramount ruler o. Iléyá ẹni dùn o. Iléyá ọdún yìí ó dùn gan. Aláyélúwà o. Ọba Adédàpọ̀ tẹ́jú Òṣòmì o. Ọ̀ṣìlẹ̀ lókè ọ̀nà o. Àgùrà gbàgùrà. Royal Majesty o. Prọfẹ̀tọ̀ Sàkà Mátẹ̀lọ́lá bàbá wa. Olówó dùrù kábíyèsí ẹ̀ o. Olówó dùrù kábíyèsí ẹ̀ o. Iléyá ẹni dùn o. Gbogbo planning committee. Gbogbo planning committee. Túnjí mi ọmọ kalẹ̀ jayé. Aláàfin Adini gbogbo ẹgbà ní sílé tóko ọmọ kalẹ̀ jayé Túnjí. Alájínà jímù mi ọmọ Gbàdámọ́sí. Sẹ́kẹ́tìrì gbogbo lé. Ọmọ Akínbádé ẹsẹ̀. Sẹ́ríkì Adini gbogbo ẹgbà pátápátá. Ajinua ọmọ Ṣàfù ọ̀gá ńlá Adini gbogbo gbàgbóra o. Aláṣẹ mọ́ borí owó block industry. Ọ̀gbẹ́ni inú àwọn ọkọ̀ ẹ̀jẹ̀ mi ní. Ajimu Idini Olúṣesí. Sẹ́ríkì Adini gbogbo ògbóró tiwa. Olúṣesí iná òjọ̀wọ́. Ṣùgbọ́n Bọ́lá. Sàrùmí Adini mi ọmọ gbogbo. Sàrùmí Adini gbogbo ẹ̀gbá pátápátá. Aláàjì sí mi Ismaila ẹ̀pẹ̀ Bọ́lú. Káyé ṣe Adini gbogbo ẹ̀pẹ̀ pátápátá. Káyé ṣe Adini gbogbo ẹ̀gbá pátápátá. Ajimusi bá wògùn rọ́bí. Ọtún Adini gbogbo gbàgbùrà pátá. Ìmáàmù Sakariya Umi Nurudini Saka Fadilu Lamai
gbogbo Ẹ̀gbá pátápátá. Ìmáàmù Mùsùlùmí Àbáyọ̀mí Ṣífì ìmáàmù Ìkérékù. Akínmúṣìtù warawa ni wàkílù Mùsùlùmí àdínì gbogbo òkè ọ̀nà ní tílé tóko. Wàkílù lè Mùsùlùmí òkè ọ̀nà ní tílé tóko. Bàbá ẹ̀ ṣe. Aládì Ṣífì ìmáàmù Sàdár Ògúntọ́lá Ṣífì ìmáàmù gbogbo dẹ́dá. Àbú Ọdún Ileya Aláàjì ṣe Múdàṣírù Ọláfà Láragun Adínì gbogbo Ẹ̀gbá pátápátá. Pẹ̀sìlímọ̀nù Ọlọ́ládé bàbá Adínì Kẹta Ṣèyíkì Dàgbàmí Muhammed Toríọlá Múfàsí gbogbo gbàgbóra o. Ájì Ṣákírù Òkèwùnmi Òṣùpàdínì gbogbo Ẹ̀gbá pátápátá. Ibrahim Ògùn ní imú ìmọ̀lẹ̀ àdínì gbogbo Ẹ̀gbá pátápátá. Royal Majesty Ọba Sultan Ẹ̀mọ́lá Yusufu ọmọ Olowu Òdùrú olúgbogbo ẹlẹ́yẹlé léwé koro. Bàbá mi ni àwọn náà tọ́ mi láti kékeré. Ẹ̀mọ́lá Yusufu bàbá tí wà nù. Alájí Jimoh Àkànní Pópó Ọlá Chairman Sẹ́ńdé Epoxy Trading Company ṣe Pópó Ọlá. Alájí láti fòwáyọ̀ Wọlá Ibrahim Balógun gbogbo Ẹ̀gbá. Dr. Latifatu mi Oyeyemi Kọlápọ̀ alájà dọ́kítọ̀ mi. Abdulrahmani Àyìndé ọmọ ogun yọmí. Alájí Akíbù mi Káyọ̀dé Ṣókúnbi. Àtìgé Ìlàní wọ́n àjà Ìlàní. Àkàndé Adé ní ìran ọmọ nìké Ìlàní. Àkàndé Adé ní ìran ọmọ nìké Ìlàní. Gbogbo wa eré àdínì là ń ṣe, iṣẹ́ àdínì là wá jẹ́. Eré àdínì là wá ṣe, iṣẹ́ àdínì là wá jẹ́. Eré àdínì là wá ṣe, iṣẹ́ àdínì là wá jẹ́. Ẹ̀gbá Muslim community pátápátá. Gbogbo Ẹ̀gbá Central Mosque ní kọ́bítì. Gbogbo Ẹ̀gbá Central Mosque ní kọ́bítì. Bàbá ìmáàmù ń kọ́. Sàdálà mi ọmọ bá ń gbọ́lá. Ṣífì ìmáàmù gbogbo Ẹ̀gbá o. Bàbá mi ni. Ṣífì ìmáàmù lókè ọ̀nà ń kọ́. Musiliudini ọmọ Nọ́sírù. Ṣífì ìmáàmù gbogbo òkè ọ̀nà ní tilé tóko. Pòfẹ́sọ̀ Ṣèyí Kámọ́dínì Balógun. Ṣífì ìmáàmù gbàgùrà o gbogbo yín mú kí. Ẹ bá ń kí Súlèmọ́nà mi ọmọ Kẹ́hìndé. Ṣífì ìmáàmù gbogbo òwú pátápátá. Olowu Òdùrú. Olowu Òdùrú. Ọmọlẹ́yìn mọ́ wọn mọ̀ ní gbogbo wa. Ájì Mustapha Adéògùn o. Aláṣẹ máa o. Aláṣẹ máa o. Máa o dàrẹ́ tọ̀ o. Mustapha mi bàbá mi máa o. Ànábì mú wọn mọ̀ tí a rán níṣẹ́. Ó ti gbé wàhálà fún
kúrò lọ́rọ̀ mi ó ti gbé bù lémi lọ́wọ́. Bóyá dàrẹ́ tọ̀ mí. Olowu. Broda mi ọmọ lọ́gbọ̀n ọ̀wọ̀n. Ọ̀rọ̀ àdínì ó ṣe pàtàkì o. Gbogbo mùsùlùmí òdodo ọmọlẹ́yìn mú wọn mọ òjíṣẹ́ ńlá. Ẹni ò bá bá mú wọn mọ̀ já o. Bọ́bá mi yóò bó mú wọn mọ òjíṣẹ́ ńlá. Ọmọ ọ̀run ṣolú bírọ́dà mi pàtàkì o. Èmi làlà ó Shefiu bàbá oko. Ọmọ Alake máa ò bàbá oko. Orí yasù náà gbogbo ẹ̀gbá pátápátá. Àjàlá tí bá kọ̀ lápò mi.
dókítà Latifatu mi ò yéyé mi ìyá àsùnà gbogbo Ẹ̀gbá ní tilé toko. ọmọlẹ́yìn ànábì mú wọn mọ òjì iṣẹ́ ńlá. ìyá wa ní gbogbo Ẹ̀gbá mọ́lí ṣàbí orí ló bá ẹ ṣe o èèyàn kọ. Latifatu ọba láàánú. bàbá mi máa ó dá rẹ tọ̀ máa rọra o òyìnbó eléko. ẹwà lájí máa òwe eléko. ọmọdé ògùn ṣe músítà pàmò. Mustapha de ogun. Mustapha de ogun. èèyàn kan jí Aminu tí ó sì láyé mọ́. Ájímá òwe elépo. Kò fìlú Ẹ̀gbá ṣeré rárá. Gbogbo nǹkan tó bá ti jẹ́ tẹ̀gbá gbogbo ẹ̀ ló bá wọn lára mu. àti kékeré mi náà ti ń tọ́jú mi. mo dàgbà díẹ̀ sí wọn lọ́wọ́. kọjọ́ yín ó túbọ̀ dalẹ̀ o aláwọ̀ sí ní ga o. máa ó aláwọ̀ sí ní ga. ọmọ Mustapha mi ọmọdé ògùn olótú àdínní gbogbo Ẹ̀gbá managing director ọmọ petros. òyìnbó ní dísù o òyìnbó ní kẹrosíìnì ó ń ta ọ́ìlì ó ń ta bẹ́tìrò máa o ẹ ṣe máa o máa ń darẹ̀ tọ̀ bàbá wa o máa ń darẹ̀ tọ̀ bàbá wa. bí mo bá kì í máa ò máa tún kì í máa súná o. ìyá dín ní ìwọ̀n kọ́ kábíyèsí o. Àbàgbàdé bọ̀ máa wọlé Michael ẹ̀ máa wọlé bàbá gbogbo Ẹ̀gbá mọ́lì ṣàbí olórí ẹbí bàbá wa ti dé o ẹrù tún bà wá mọ́. bàbá wa ti dé o àyà wa ò já mọ́. kábíyèsí Àrẹ̀mú mi gbàdé bọ̀ bàbá ló ń kí yín. kábíyèsí o Alake ìlú Ẹ̀gbá adé ọpẹ́ lórí bàtà pẹ́lẹ́ ẹsẹ̀. ọmọ kẹrẹwú jígí ọmọ Àbàjá ní Ṣẹ́gi Àbàjá ní Dùbú ọmọ Ògùn kẹ́nu mi ò ṣeun. àtòtílẹ̀ta ọba Olowu òdòrú òtílẹ̀ta. ọba Prọfẹsọ Saka adéọpẹ́ lórí Yorùbá àbárábíà. Alake kí ìwà gbogbo wa kú ọdún. Alake kí wa gbogbo wa kú ọdún. bàbá kan ń bọ̀ ẹ yàgò lọ́nà. Alake ń bọ̀ ẹ yàgò lọ́nà.
bàbá mi ń bọ̀ o. Ó pọ̀ o. Alake ẹ̀gbá ń jó o. Ó ń jó o. Bàbá mi ń bọ̀ òkú kẹ́nu ń bọ̀ ọba Máíkẹ́lì ń bọ̀ bàbá mi ń bọ̀ bàbá mi ń bọ̀ Professor Sakani Yahoo òtílẹ̀ ta. Ọba Olowu ló ní kí gbogbo yín o má sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Ọba Olowu Odùrú ọba tó ń fowó ṣàánú Òtílẹ̀ta foundation gbogbo wa là ń jọ láwọn òun ládùúgbò wa. Ojoojúmọ́ ọdọọdún náà ń ṣe empowerment fún gbogbo olùṣòwò gbogbo arúgbó pátápátá. Ìyá àdínní ń kọ́ ọmọ ní má ṣàwọn olówó kò lè fi ṣàwọn. Ọmọ ní má ṣàwọn olówó kò lè fi ṣàwọn. Ẹ̀yin onílù yìí ó ẹjọ́. Ìṣọ̀lá ń bẹ nítòsí Aláàjì Ṣàràfà mi o ọmọ Balógun ní Mọ́kọ́lá o gómìnà lọ́la lè gbà lágbé. Ọlátúnjí mi Ìṣọ̀lá o. Bàbá àdínní gbogbo Yorùbá Ẹdó tó fi dé Delta. Ambassador mi former Nigerian High Commissioner to UK. Mo kí bàbá ìmàmù gbogbo Ẹ̀gbá dáadáa. Òtílẹ̀ta 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 o. Ọba Sàká o kábíyèsí o ọba Sàká kábíyèsí o ọba Sàká kábíyèsí o ọba Sàká. Ọba Olowu Odùrú ń jó kábíyèsí ó náwó sẹ́sì mú wọn mọ̀ gidi gan. Ọba tó ń ṣe empowerment ládìgbà tó ti dówu ó ṣàrúgbódò lówó ó rànyàn rè mọ́ka o ó tún fún yàn níṣẹ́ ó ń báyàn wáṣẹ́. Mo tún gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta ìwọ tó bá fẹ́ ṣe sójà l'Amẹ́ríkà wọ́n ní kó wá gbà fọ́ọ̀mù kó dọ̀mọ́ amẹ́ wọ́n ní kó wá gbà fọ́ọ̀mù kó dọ̀mọ́ amẹ́. Agbára téèyàn bá ní ló ń sá fọ́ọ̀mù ẹgbẹ́ Olowu Odùrú Ẹ̀mọ́lá Yusuf bàbá wa Ẹ̀mọ́lá Yusuf bàbá wa. Aṣẹ́góńgó bàbá wa alájà alájì aṣẹ́góńgó ológun tó ré mọ́ka aṣẹ́góńgó. Ọba ni mo dé o bàbá mi ni mo dé ń gbéra wọn wá tẹ̀mí péré ajéjì lọ́ba. Àjàlá tí bá tù mí ẹgbẹ́ra nílẹ̀ kẹsùmọ́ bàbá rábíà Àjàlá tí bá ó fẹ́ ṣe ìyàwó fọ́mọ ọ̀hún ẹ̀hún. Ọgọ́sì tó ń bọ́ lọ́nà Adébáwá láyé Bòwọ́lá Ọlọ́run ọba yìí láyé. Ọmọkọ̀lá pọ̀ mi ò ṣe Mrs. Dókítà ní ó kàwé ó gba dókítà o PhD o to be doctor o Prof. Àjàlá tí bá. Excellency Àjàlá ti bá àti Adínní ilẹ̀ rí ilẹ̀ òkúnlékúnlé bàbá Adínní Ìṣọ̀lá.
alájí náà jí mú mi ọmọ jímọ̀ ògolúwa 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 agasali àtúbọ̀láńlé ìṣọ̀lá mi bí ìṣèjì gbogbo àwọn ìyá súná wa àwọn ìyá àdínní wa ọ̀mọ̀wé ni wọ́n ẹgbẹ́ oníkẹyìn wọ́n ń ṣẹ̀sìn wọ́n tún kàwé kódà wọ́n tún rí ilé kéwú ìyá súná wọn wá dókítà ní Latifatu alájà Latifa àyà Oyeyemi ayọ̀ mọ́kànlápọ̀ ìyá súná gbogbo ẹ̀gbá Alake àti ìyá àdínní àti ìyá súná ooo. Faitha Balogun suwiti Faitha Balogun suwiti celebrity mi nìyẹn ọmọ lálùbárí ká mi o alára fa mi Faitha alára fa kúnlé Shefiu mi o èèyàn alájà Latifatu mi ọmọ Kọ́lápọ̀ mi o Faitha gbogbo yín ẹ káàbọ̀ sápò wa Dékúnlé gbogbo yín ẹ káàbọ̀ sápò wa ṣíbí máa mú mi ẹ ṣeun bá mi sàádà babaláwo adé mi Shefiu bá gbogbo bàbá yìí máa mú gbogbo Ẹ̀gbá Alake báyìí la ṣe ká àwọn bàbá wa ànàkúnmọ́lá. Anakumula, 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 anakumula. Bàbá ìmáàmù bàbá wa o. Anakumula. Bàbá ìmáàmù bàbá wa. Anakumula. Bàbá ìmáàmù bàbá wa o. Anakumula. Mo kí gbogbo ìmáàmù tó ń bẹ níbí ìmáàmù ìbéèrè ẹ̀kú kalẹ̀ ẹ̀ṣẹ̀ mo dúpẹ́dúpẹ́. mo kí gbogbo ìmáàmù bámúbámú.